àṣà níbẹ̀ nílẹ̀ ẹ bàbá wa. Àṣà ìgbéyàwó ń bẹ, àṣà ìsọmọlórúkọ ń bẹ, àṣà ìsìnkú ń bẹ, àṣà ìkíni ń bẹ, àṣà bí a ti ń wà láwùjọ táyé fi yíyẹ ni ń bẹ. Àṣà Yorùbá ọgbàyí ọgbẹ̀yẹ ní gbogbo ayé pátápátá. Ìró àti bùbá rẹ́gí ní ṣe lára, ó lè kú rẹ́gí ní ṣe lára, ẹ̀sìn tí rẹ́gí ní ṣe lára, agbádá ìre ni. Àṣà Yorùbá wuyì púpọ̀ ó sì re ni. Kárí ni ká yẹ ní sí, kárí ni ká pọ́n nílé. Káwọ́ sọ tó dáa, ká tún hùwà ire sí o. Àṣà Yorùbá wuyì púpọ̀ ó sì re ni. Àṣà Yorùbá wuyì púpọ̀ ó sì wù ní jọjọ. Yorùbá láṣà tó rẹwà báwùsà àti Ìgbò ó ti ní tiwọn. Mo bẹ́ẹ̀ mọ̀ póríṣiríṣi àṣà níbẹ̀ nílẹ̀ ẹ bàbá wa. Àṣà ìgbéyàwó ń bẹ, àṣà ìsọmọlórúkọ ń bẹ, àṣà ìsìnkú ń bẹ, àṣà ìkíni ń bẹ, àṣà bí a ti ń wà láwùjọ táyé fi yíyẹ ni ń bẹ. Àṣà Yorùbá ọgbàyí ọgbẹ̀yẹ ní gbogbo ayé pátápátá. Ìró àti bùbá rẹ́gí ní ṣe lára, ó lè kú rẹ́gí ní ṣe lára, ẹ̀sìn tí rẹ́gí ní ṣe lára. Pé àṣà Yorùbá pọ́n ọba wọn lé púpọ̀. Nígbà tí ọ̀làjú ń dé, nígbà tí ẹ̀sìn òkèèrè ń dé, òní ń gba iyì kúrò lára àwọn ọba. Wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan padà ní Ògbómọ̀ṣọ́, èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. Ìlànà tí wọ́n fi jẹ oyè, wọ́n ti yí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sí tòde òní. Èmi Fáyẹmí Ẹlẹ́bùúbọn mo sọ bẹ́ẹ̀. Àwọn ọba wa kọ̀ láti gba ìdánilẹ́kọ̀ọ́ àti láti ṣe ìrónilágbára. Báwo ni wọ́n ṣe ní di ẹni àbùkù? Ayé náà lájọ wà. Níjọ́ tí wọ́n lọ ka ọba kan mọ́lé, tí wọ́n sì yìnbọn fún, tí wọ́n sì pa, kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. Ọba tó bá jẹ́ pé ó ro ara rẹ̀ tó ṣe gbogbo ohun tá à ń wí, wọ́n ní ọba òróró ń ro, ọba tí róbìnrin ẹ̀ lásán. Ṣùgbọ́n nígbà táwọn náà ti tẹ̀lé ọ̀làjú bí mo ti wí, wọ́n ti tẹ̀lé ti ní ẹ̀sìn ìgbàlódé làwọn máa ṣe, àṣà ìgbàlódé làwọn máa ṣe. Òun ló fa gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ sí i. Nígbà ìwáṣẹ̀ ọba yìí jáde, ọba yìí lọ ibì kankan. Tí wọ́n bá ọdún tó bá jẹ́ ọdún òòṣà tí wọ́n ń ṣe nílùú, bóyá Ọ̀ṣun ni wọ́n ń bọ̀ ń bẹ̀ o, bóyá Ṣàngó ni o, bóyá ìjọ yẹn àwọn èèyàn ó tó kó wálé pé wọ́n fojú kọba lónìí, wọ́n rí ẹ̀ẹ̀kan tó bá jẹ́ ń rí ọlẹ́ẹ̀mí o, wọ́n rí ọlẹ́ẹ̀mí o, ó tún ti dẹ̀ mí wọn tó rí. 1937 ni èèbó tó wà lẹ́kọ̀ọ́ tó rán ni sí Ọ̀ọ̀ni nígbà tí ọ̀rọ̀ dìjà tẹ́ ń jà sáde láàrin àwọn Ìṣàgámù àti kínní. Ọ̀ọ̀ni ní òun èèwọ̀ àwọn ò jáde. Ọlọ́run lọ́mọ iye ètùtù tí wọ́n ṣe, àwọn míì ò sùn tí Ọ̀ọ̀ni fi lọ tó fi padà sífẹ̀, tí ó jẹ́ pé wọ́n ń sọ ọ̀nà ni, wọ́n ń ṣètùtù, wọ́n rúbọ, wọ́n dápẹ́ torí kò ṣẹlẹ̀ rí. Ibi tí adé wà, ibi tó rí wà, ibi tí gbogbo Ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ fún wa bẹ́ẹ̀. Téèyàn yìí bá ṣe akótilétà, téèyàn bá sọ máa lè, èèyàn ò gbọ́dọ̀ sọ pé kí gbogbo nǹkan wọ̀nyẹn kó wọn kó dàgbó. Téèyàn bá jẹ́ ẹlẹ́sìn Kristi tó jẹ́ ẹlẹ́sìn Muslim, tó bá ti mọ̀ pé òun ò ní lè máa ṣe orò gbogbo nǹkan tá à ń ṣe ńlẹ̀ Yorùbá, kò lẹ́tọ̀ọ́ kó pò wọ́n jọba. Bí ọba bá wọ ibì kan nísìn, ilẹ̀ ó máa mì, àyà gbogbo àyẹ̀yàn ni ó jà tí ó là kàràkàràkàrà báyìí. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? Ṣé bí gbogbo ń tá à ń wí tí wọ́n ń ṣe tí ń sọ wọn, níjọba bá dọba gan bá mọ̀ pé òun ti kó lẹ́yìn lásán mọ́. Kò sí ń tọ́ ya ọba sọ́tọ̀ láàrin èmi àti ẹ ju gbogbo nǹkan tá à ń wí lọ. N ti ń jẹ́ ká pè wọ́n lọ́ba, òun ni wọ́n láwọn ò ṣe mọ́. Òun làbùkù fi ń kàn wọ́n. Àwọn ọba náà ti padà sí ẹsẹ̀ àárọ̀ kí wọ́n máa ṣe nǹkan ìbílẹ̀ wọn, kí wọ́n mọ̀ pé àwọn ni alámòójútó gbogbo nǹkan yìí. Ní ìpìlẹ̀ kó tó di pé ọba yìí jáde, ṣebí ó ní nǹkan kan tó wù láàrin ẹni tó kọ́kọ́ jẹ ọba àkọ́kọ́. Ọ̀rúnmìlà ló ṣe fá
tí ó fi parẹ́ tí wọ́n fi wá fi adé pààrọ̀ rẹ̀ tó fi di pé ọba ń dádé lónìí. Nǹkan tó wà látàrí ẹni tọ́jọba ni wọ́n ń dé kìíní yẹn mọ́. Sógbón tá à ń wí tí ọba tó ọwọ́ àwọn afọbajẹ ni. Tí ọba ní tò ọwọ́ àwọn afọbajẹ ni, torí pé ẹni ní kú ọba ó máa wá ọba ó máa lọ, àwọn afọbajẹ ni ó máa kú. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò mójútó lé